Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà. Adékúnlé ni orúkọ tèmi ń jẹ́. Lónìí kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò? Ohun tá a tún fẹ́ gbé yẹ̀wò la pe àkọ́rí rẹ̀ ní ọgbọ́n ọlọ́gbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n. Tí Yorùbá bá bọ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Bí Yorùbá bá wò sùnsùn tí wọ́n bá wò pé ọmọdé yìí ibi tó sì ń lọ yìí oko parun ni o. Ó ṣe gbàmọ̀ràn. Kò bá dáa kó bu omi ọgbọ́n mu lọ́dọ̀ àwọn ajuni lọ. Àsìkò yìí ni wọ́n máa ń lo irúfẹ́ òwe tí wọ́n sọ wípé ó mọ̀ wípé ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe àgbà ní wèrè ni. Nítorí pé ìrírí àgbàlagbà